Yes, so, and don't for me. Game has changed. Game has changed. Look at our justice for Mohbad. Game has changed. Yeah, game has changed. Kí n tó tẹ̀síwájú, and don't for me. Kí n tó tẹ̀síwájú. Arákùnrin kan tó ń pè ní Anyan. Bóyá inú àwọn ọ̀rẹ́ Mohbad ni o. Bóyá ọ̀rẹ́ àdúrà ni o. Mi ò lè sọ. But arákùnrin Anyan ni wọ́n ń pè. Ẹni ló fẹ́ mi ẹ jọ̀ọ́. Mo fẹ́ ṣe àdúrà fún arákùnrin. Mi ò rí o. But ó fún àdúrà ní àwọn advice kan. In fact, advice yìí ó dùn mọ́ mi nínú. Ó dẹ̀ máa mú mi kí n ṣe àdúrà fún. Ẹni ló fẹ́ mi nǹkan tí mo kàn need ní àtọ̀dọ̀ yín ni pé ẹ máa bá mi ṣe àdúrà. Torí àwọn onígbàgbọ́ sọ wípé tó o bá tiẹ̀ ń ṣe àmì sí àdúrà kan, àdúrà yẹn náà ó ń jẹ́ titi ẹ̀. Èèyàn kan máa bá mi ṣe àmì sí àdúrà yẹn. Anyan, mi ò mọ̀ ẹ́ rí, but Ọlọ́run bá mọ̀ ẹ́ rí. But mo rí pé o fún àdúrà ní advice kan. Ṣó wá rí advice tó fún àdúrà yìí? Ó mú inú mi dùn, ó máa jẹ́ kí n ṣe àdúrà yìí fún ẹ. Mo dẹ̀ gbà pé gbogbo àdúrà tí n bá ṣe fún ẹ lénìí á mú ẹ lórí lágbára Èdùmàrè. Anyan, mo gbà ládùúrà fún ẹ. Gbogbo nǹkan tó o bá dáwọ́lé nílé ayé ẹ á máa yọrí sí rere. Gbogbo nǹkan tó ń dùn ẹ lọ́kàn tó ń tọrọ lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè á ṣe fún ẹ. Mo wá gbà ládùúrà pé tó bá tó àsìkò tó o fẹ́ yan aya, tó o fẹ́ yan olólùfẹ́, ò ní ṣiléyà lágbára Èdùmàrè. Ò ní gbé egun eléegun. Pàmí okú sórí bẹ́ńbẹ́ ìyàwó kò ní yà lọ́dọ̀ ẹ lágbára Èdùmàrè. Tó o bá wá yan ìyàwó náà tán, gbogbo èso tọ́lọ́run bá wá jogún fún ẹ, ìṣọkùnrin ni, ìṣobìnrin ni, ẹni lólùfẹ́ mi ẹ bá mi ṣàmì àdúrà. Gbogbo èso tọ́lọ́run bá wá jogún fún ẹ tó tara ẹ jáde, tó o bí lọ́mọ, ìṣọkùnrin ni, ìṣobìnrin ni, ò ní fojú sunkún wọn. Táwọn ọmọ náà bá wá dàgbà, táwọn náà bá wá yàn, tó bá wá yanjú, ọkùnrin inú wọn kò ní ṣìyàwó fẹ́ lágbára Èdùmàrè. Ìyí tó bá wá jóbìnrin nínú ọmọ ẹ, ọ̀mà ní yalékílé wọn ò ní ṣọkọ fẹ́ lágbára Èdùmàrè. Gbogbo nǹkan tó wá ń dùn ẹ lọ́kàn lọ́wọ́lọ́wọ́ báyìí tó ò tí ì bẹ́ẹ̀ nìkankan sọ tó yẹ pé Ọlọ́run ọba nìkan ló ń bá sọ. Ọlá advice gidi tó fún àdúrà yìí, Ẹlẹ́dàá Mohbad níbi tó gbé wà á jẹ́ kí ọ̀run kó yọ̀ǹda nǹkan náà fún ẹ lágbára Èdùmàrè. Ẹ lólùfẹ́ mi ẹ bá mi ṣàmì àdúrà. Arákùnrin tó ń jẹ́ Anyan nìyí ó deserve àdúrà yẹn. Ẹ wá gbọ́ advice tó fún àdúrà. Ẹ wá gbọ́. Ṣẹ́ńgbọ́n. Bẹ́ẹ̀ni. And I believe that kò sí ìkọ̀kọ̀ tó gbé tó bá gbé wá fẹ́yàn ó yẹ kó máa ready láti gbàsára láti fire back. And again, ẹ sọ fún ẹ, ó ti náà èèyàn tó gbé unprotected. Tó gbé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ tó bá jẹ́ ní tí ó ti tó kó máa bóyè. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn máa bẹ jàjà ẹ̀. Òun náà fẹ́ mú bẹ́ẹ̀ jẹ́ nínú lẹ́kì ẹ̀. If they play me, I go play. No be say anything. If you more than the age, I don't know as that person be. For I don't give me boy me if you more, no worry. If you have more, come on for it. Oh, tó bá jẹ́ ní tí ó ti tọ́, nígbà ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú àwọn akáwọ̀ yìí tún àpò mẹ́. Wọ́n fi ọmọ ẹgbẹ́ bóyá wà yìí, onínú ló mọ̀ ọ́nà mọ́ bó ṣe ń tú ọgbọ́n fún ara rẹ̀. Èmi máa bí ẹlẹ́dẹ̀ẹ́ kọ̀ọ̀kan tó bá lè ṣe láti gba ìfẹ́ ẹ̀kọ́ ẹ̀ lèmi fẹ́ kó ṣe. Nǹkan tí ibi tó máa dé ilé ayé wa dé dẹ̀. Ó gba kẹ̀dẹ̀ àmọ́gbà tí ó tẹ̀wọ́ á máa tó tọ́lọ́ máa fi mú wa lọ. Ká tó lọ ká máa ní pàtì kan. Èmi fẹ́ kí wọ́n kó strong man lélẹ̀ wo. Jà fẹ́ gbọ́ ẹ̀. Báwa dákẹ́ jù lọ. Ó yẹ dákẹ́ yìí ó ti ọ̀ ń gbé nǹkan tí ó ṣe tí ó ń gbélé lórí. Of course. Ó ń gbé nǹkan tí ó ṣe tí ó ń gbélé lórí mẹ́. Sọ tẹnu ẹ̀ kó sọ inú ẹ̀. Ẹ tó bá máa bájà kó bájà, ẹ tó bá máa bínú fún kó bínú sí. Kí ni òun ń gbà ẹ̀? Ó ti fẹ́ sọ̀rọ̀ sí pé bọ̀ wọ́n àlà rẹ̀ kó sọ̀rọ̀.
invite tó tó fún ẹ. Because the more tó bá ṣe ń jáde tó, then you know that you have people. Wàá ṣàbẹ̀bọ̀ níyàn. Orí ìwọ́de òun kọ́ ni. Wọ́n ṣe nínú lẹ́kì ẹ̀, àwọn olùfẹ́ ta ọkọ̀. Gbàgbé náà ẹ má lè gbàgbá àwọn yẹn mẹ́. Àwọn akágbá náà ẹ má lè jáde nílé ìgbà tó kúrò sọ̀rọ̀ ẹgbà ẹ̀ ọkọ̀ kì. Àwọn akágbá jáde nílé ìgbà tó mú. Wọ́n ṣe pé anything. Ṣé náà pé ibẹ̀ ìwọ́n tó gbé àbíwọ́? Kàmájáko kìnnìkan style kan ṣùlá. Tell them say you know Kabongo. Tó wà bí ẹ help Wakala náà lè help yìí because àwọn òbí tó yẹ ká jà sí gan Of course. Àwọn òbí tó yẹ ká jà sí báyìí. Ó ti súnyàn. Ìwọ́n kẹ̀dẹ̀ yìí tẹ́ wọn lọ ó yẹ kó ti blow bọ̀ unbelievable pé ọkọ̀ fẹ́ fi é play game which is not like that. Jọ́ do you know abeg jọ́. Ẹ ló lè fẹ́ mi ṣé ẹ ti gbọ́ advice tí bọ̀bọ̀ yẹn fún àdúrà ṣé ẹ ti rí pé bọ̀bọ̀ yìí ó deserve àdúrà ó deserve special prayer first time tí mo máa rí ẹni tó máa sọ tó máa advice àdúrà tí mo máa gbọ́ lélẹ́yìí látijọ́ tí justice ti bẹ̀rẹ̀ wọ́n kàn kọ́fà ẹ̀ ní ẹni lè fẹ́ mi ẹjọ́ mo bẹ̀ yín ẹjọ́ ẹ bá mi share program yìí ẹjọ́ ẹ bá mi share ẹ jẹ́ kí program yìí rìn ẹ jẹ́ kí àwọn olólùfẹ́ wa tó kù kàn rí wípé progress ti ń wà lórí justice for Mohbad ó tún ṣì kú another voice note tí mo sì máa play fún yín o ibi tí Mr. Yomi Fabiyi fún ara wọn tó ti fi ẹnu ara wọn sọ ẹ sì máa gbọ́ ẹjọ́ ó bẹ̀yìn ni ẹ bá mi share program ẹjọ́ bẹ́ẹ̀ ṣe máa ń bá mi share iná ní tọwọ́ yín àbùdí tolókun àbùdí tọlọ́sà ọwọ́ yóò ní kọ̀sálẹ̀ àpò fáfàní ẹ̀yin tí ẹ̀ ti subscribe ó yá ẹ̀yin náà subscribe kájọ máa jẹ ìgbádùn ètò yìí lọ gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín gan I'm very very appreciate mo dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ̀yin tẹ́ ti subscribe ẹ̀yin náà dúró de ẹ̀yin náà subscribe ẹ join ní ilé aláyọ̀ kájọ máa jẹ ìgbádùn ètò yìí lọ so kí ni nǹkan tí mo sọ lọ ṣe rí pé àyàn nìyí ó deserve àdúrà ó deserve special prayer òun ló jẹ́ kí n gba àdúrà fún ṣé wàá rí ó dàbẹ́ ní pé advice tí àyànnì tó fún àdúrà yìí ó máa work ní police station nígbà tí wọ́n invite ẹ̀ ẹ mọ̀ tí èèyàn bá ní ẹni lẹ́yìn wọn lájá tó bá lẹ́ni lẹ́yìn ó máa pọ̀ bọ́ yẹn ti jẹ́ kó yé ó sọ òtítọ́ ọ̀rọ̀ fún ó ní àdúrà ó ní ibi tá a bá máa dé la máa dé o ó ní ṣe bí ọkùnrin ó lóun náà mọ̀ pé ikú ẹ̀gbọ́n ẹ̀ ó ń dùn ẹ̀ ó ní gbogbo àwọn ló ń dùn pé but àwọn ò mọ báwọn ṣe fẹ́ jà nígbà tí wà àbúrò ẹ̀ tó sọ̀rọ̀ tó yẹ kó sọ fún gbogbo ọmọ aráyé kí wọ́n gbọ́ ó ní báwo la ṣe fẹ́ jà only just mention everybody are waiting for the action you just mention this is who pa Mohbad this is who behind it kó wá fi ìtókù lẹ̀ fún ọmọ Nàìjíríà tí wọ́n bá ní take action everybody just waiting for just go ahead oh nǹkan báyìí ló ṣẹlẹ̀ àwọn báyìí ló wà ń díẹ̀ ó ti tán wọ́n fi ìtókù lẹ̀ nǹkan tí mo bá yẹn dẹ́kun yé nìyẹn and which is true nǹkan tí gbogbo Nàìjíríà ń dúró dè náà nìyẹn pé who behind it ó tán kó o kàn sọ ni ẹgbẹ́ gbogbo yẹn sọ àwọn key point fún pé wọ́n kò fẹ́ fi ẹ́ ṣe scapegoat ni nǹkan tó mọ̀ ń pa ẹ̀ pé wá bí ẹ̀kan lọmọkùnrin kú jẹ́ ká nípa ṣe wọn bá tó o bá lè ṣe kò sígbà tá à ní lọ bọ́bá yẹn tó sọ pé àmọ́gbà tá a lè lọ àmọ́gbà tá a lè jáde láyé jẹ́ ká ṣe wọn bá ti wá káwọn èèyàn mọ̀ pé yá a ṣe wọn bá ti tú wa gbèjà ẹ̀gbọ́n ẹ ìwọ nìkan ló lè gbèjà ẹ̀gbọ́n ẹ báyìí ìwọ fáwa ní go ahead jẹ́ ká mẹni tó wà ń díẹ̀ kó wá fi ìtókù lẹ̀ ó ní gbàgbé àwọn Naira Marley ó ní ṣe bí Naira Marley gan níjọ́ kìíní àná tí wọ́n mú àwọn náà wọ́n gbà sílẹ̀ mi ò mọ ẹni náà mi ò mọ bí ẹni náà ṣe tó but advice tó fún àdúrà yẹn bàbá confam advice ni mo rò pé lẹ́yìn advice yẹn náà invite àdúrà sí police command aya police command tó tún ju command tó wà lẹ́kọ̀ọ́ lọ can you imagine ẹ lólùfẹ́ ẹ̀kọ́ tí wàá ń fojú mímú hàn báyìí
ẹ̀kọ́ tí ń fojú múmu hàn so wọ́n ti invite àdúrà sí police command fún interrogation first time láti bí ọdún kan ó lé going to 2 years now nínú gbogbo àwọn tó wà nínú ilé yẹn ẹnìkan ṣo tó ṣẹ̀ṣẹ̀ máa invite pé wọ́n invite officially fún interrogation first time ṣe é pé game ti change ṣe é pé ẹlẹ́dàá Mohbad ò sùn so from there ni Mr. Yomi Fabiyi àwọn náà wá sọ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n invite àdúrà ẹ wá gbọ́ nǹkan tí Mr. Yomi Fabiyi náà sọ. AIG, Assistant Inspector General of Police as well. Of course, so I'll give you details in the course of this live session. So please, let's continue to, share, double click, and then of course, when necessary, if you're happy with what we are hearing or the updates, you can always share your gifts to the human rights organization so that we can use it to pursue the cause of justice. It's not an easy task, but trust me, we're getting there. Like I said, this only track I'm playing, the only track I'm playing today is Sorry by Mohbad. It has a meaning. I saw some things today and I'm like, what? I thank God. It's today I even understand the value of my mother more than any other day because the update that is coming in the course of justice for Mohbad is, of course, the police were able to invite and get Adura into the command today. Of course, command bigger than the Lagos State Police Command. They were already, they are now on the case, and I'll give you guys updates according to the, level I should give. Certainly, we are now making progress. I'm always in gratitude to all the TikTokers, all the hosts. I'm grateful to Oloriemi platform for the support that they gave Break the Silence Foundation yesterday in the course of fighting for justice for Mohbad. We received the cash and we appreciate you. And every other person that have donated towards the press conference and all these efforts that we are going on, God bless you. Of course, we're just starting off, and now these updates will let you know that we're going to have a whole lot of work to do, but still very small work to do. A whole lot of work, very small, and then we'll get justice for Mohbad, and the society will now be seen as a victor. I don't know if ẹ ti gbọ́ bí tí Mr. Yomi God ti confam ẹ̀ torí nígbà tí mo kọ́kọ́ gbọ́ pé wọ́n ti invite àdúrà sí command mi ò kọ́kọ́ gbàgbọ́ torí mo rò pé láti jọ́ tí kìíní ti ṣẹlẹ̀ wọn ò invite anybody nínú wọn ò invite wọn mo tún gbọ́ lẹ́nu ẹnìkejì mo nínú pé mi ò tí gbàgbọ́ nígbà tí mo wá confam ẹ̀ lẹ́nu Mr. Yomi Fabiyi mo ní ìgbà tí mo lè gbé síta fún àwọn olólùfẹ́ mi lélẹ́yìí ìgbà tí mo lè jẹ́ kí àwọn tèmi kọ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ́yìí pé game has changed totally ṣé mo sọ fún yín mo ní a máa gbàjọ́ sí fún Mohbad ìgbà tó kàn máa jẹ́ òun là mọ̀ ó dàbẹ̀ ni pé Ọlọ́run ti ń fọwọ́ tọ́ àwọn ọlọ́pàá yẹn lọ́kàn sí i kódà Mr. Yomi Fabiyi gan wọ́n confam ẹ̀ fún wa pé à ń fojú wò pé Excellency Babájídé Sanwó-Olú pé wọn ò lọ́wọ́ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé irọ́ o pé wọ́n ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ pé ṣé mo mọ̀ pé anything tó bá ti tálì mọ́ politics pé ó dàbí kàńdà nínú ìrẹsì ni pé ó máa baralẹ̀ yọ ni ó dàbí ni pé àwọn náà wọn ò fẹ́ bà political ambition wọn jẹ́ wọ́n fẹ́ ṣe taráàlú wọ́n fẹ́ ṣe tàwọn tó gbé wọn débẹ̀ ó dàbí pé nínú àwọn tó gbé wọn débẹ̀ ni ajẹrẹ ọ̀rọ̀ yìí òun ló fẹ́ símọ́ lórí I don't know until then but wọ́n ṣàjẹ́ kó yé wa wípé gọ́vnà wọ́n support wa 100% wọ́n support wa ibi tẹ́mi dẹ́ ti mọ̀ pé wọ́n support lóòótọ́ òun ni first press conference tó kọ́kọ́ wáyé second tó tún tẹ̀lé mo mọ̀ pé tí gọ́vnà ò bá lọ́wọ́ sí kò ní wáyé so ibẹ̀ lèmi ti bìlífù nǹkan tí Mr. Yomi Fabiyi sọ ẹni ló lè fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹ ò ní rí gbogbo sọnù bí ó ṣe bí ọmọ ẹ bá mi share fáfàní ẹ̀yin tí ẹ ti subscribe ó yá ẹ subscribe ẹ jẹ́ ká jọ máa jẹ ìgbádùn ètò yìí lọ ẹ tún gbọ́ síwájú díẹ̀ sí lórí ọ̀rọ̀ tí Mr. Yomi Fabiyi sọ ó yá. I will tell you what I experienced today. I saw things today. I'm like, oh my
God. It will be. The only concern we have now is justice for Mohbad, and the public must stand firm. Oh yes. Trust me, I can tell you for free. We are the only one the Mohbad has got now. We have to stand firm and continue to fight for him. Glory be to We God. need to fight and fight hard. Whether they like it or not, justice for Mohbad is sacrosanct, and the public will smile. Will smile. Okay? We just have to keep the fire burning. That doesn't mean we're not shelving the protest here. We just have to keep it as it is. If we would have to cancel it in the next 2 weeks, we will know. Of course, it's still going to be there. It's still going to be hanging there. And let me tell you for free, investigation has commenced, and of course, the police will come out with their findings and their resolution as at when due. But I'm going to be working closely with the police, and I promise them I am for them. And I have to thank the Inspector General of Police. I have to thank the Inspector General of Police for approving something that is also crucial in the course of this justice. He just approved it, and which is also very important. And then the AIG, Assistant Inspector General of Police, is also fully in the matter, and actions have started. Like I said, it's going to be like we're starting afresh. That afresh means that maybe our law, we know now. We know what we're going to be focusing on, and the truth will be established. Come as I know, all of you that know about what's going on. I'm sorry, don't run away. Osayi escape before one. Osayi don't mind escape. Make any of you escape. All of you will pay, and you pay severely. You will all pay for the crime you've committed. Nothing. With what I have seen today, the police are not willing or ready to cover up anything. So guys, keep double tapping, share and like while I go into the details. Hello Ifeami, ṣé ti gbọ́ wípé wọ́n ní àwọn ọlọ́pàá ti wá rẹ́dì láti ṣiṣẹ́ báyìí. Ó dàbẹ̀ ni pé bí wọ́n ṣe máa ń sọ order from above. Bóyá order ti wá from above fún sìn. Glory be to God, glory be to God, glory be to God. Hello Ifeami, àwọn onírìn jù báyìí lọ lórí ọ̀rọ̀ justice for Mohbad. First time tí wọ́n máa invite ìkọ́nú àwọn victims. Ẹ jẹ́ ká pè bẹ́ẹ̀. Ìkọ́nú àwọn victim first time tó máa invite ìkọ́nú wọn. Mo mọ̀ pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ akọ Wunmi, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ akọ ya Mohbad, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ akọ Dàróṣà, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ akọ Dàmọ́lá. Gbogbo wọn náà ni iṣẹ́ ṣe máa lọ lórí wọn. Ẹ má wọrí, iṣẹ́ ti bẹ̀rẹ̀ sí. Ẹ̀yin lè fẹ́ mi, ẹ jọ bá mi share fídíò yìí lẹ́ẹ̀kan sí. Kẹ́ni bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Fáfàá ẹ̀yin tẹ́ ẹ ní subscribe, ó yá ẹ subscribe wìtìwìtì. Kájọ máa jẹ gbádùn ètò yìí lọ. Tí n bá tún rí any information tí mo rí pé tó máa ṣe Ẹ̀yin lè fẹ́ mi ní àǹfààní. Mi ò ní estate láti mú wá fún yín. Ẹ ṣé gan, ire o.